Ẹ ǹlẹ́ lọ́ọ̀dẹ̀ o. Lónìí lórí ìlera pípé, ohun tí a tún máa gbé yẹ̀wò náà ni ìwúlò ewé ọ̀gẹ̀dẹ̀ fún ìlera ara. Ewé ọ̀gẹ̀dẹ̀ tá à ń wò yìí ó dára púpọ̀, ó dára gidi gan nítorí pé ó ní àwọn èròjà kan bíi polyphenols nínú, èyí tó jẹ́ pé ó máa ń gbógun ti àwọn free radicals ara tí wọ́n lè ṣe ìjàmbá fún ara. Ká wá mú ní ení èjì, ṣùgbọ́n màá fẹ́ kẹ́ ẹ gbọ́ èyí tí ó gbẹ̀yìn rẹ̀ gangan nípa bámbári iṣẹ́ tí ewé ọ̀gẹ̀dẹ̀ ń ṣe. Ẹ má ṣàì gbọ́, ẹ gbọ́ délẹ̀, ṣùgbọ́n èyí tó gbẹ̀yìn yẹn gangan òun nípa bámbári ń bẹ. Lákọ̀ọ́kọ́, ewé ọ̀gẹ̀dẹ̀ máa dáa fún ara. Ó pẹ̀lú èròjà tí wọ́n fi ń ṣe àwọn sunscreen tí kì í jẹ́ kí oòrùn ó ba ara jẹ́. Lẹ́yìn èyí, ewé ọ̀gẹ̀dẹ̀ rèé, ó tún máa ń ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àìsàn inú, pàápàá bíi kínú ó kún, kínú ó ṣe gbúdugùdu. Béèyàn bá lo ewé ọ̀gẹ̀dẹ̀, yóò ṣe ìrànlọ́wọ́. Tẹ́ ẹ bá gbọ́ wa débi tá a sọ dé báyìí, a jẹ́ pé ẹ̀ ń gbádùn wa nù. Kẹ́ ẹ tara ṣàṣà, kẹ́ ẹ darapọ̀ mọ́ wa, kẹ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí, ẹ bá wa comment, ẹ bá wa share, ẹ bá wa pín kí gbogbo ọmọ Yorùbá ó lè rí àǹfààní yìí jẹ, kí ìlera ó lè jẹ́ ti gbogbo wa. Lẹ́yìn èyí bákan náà, ewé ọ̀gẹ̀dẹ̀ tún máa ń ṣe ìlera fún àwọn tí wọ́n bá ní ìtọ̀ ṣúgà o, nítorí pé nǹkan kan wà nínú ẹ̀ tó ń jẹ́ rutin. Rutin yìí ó ní ó máa ń balance blood sugar, ṣúgà nínú ẹ̀jẹ̀, àti pé ewé ọ̀gẹ̀dẹ̀ ó tún máa ń increase insulin tó máa dẹ̀ jẹ́ kí ìtọ̀ ṣúgà kó lọlẹ̀. Ewé ọ̀gẹ̀dẹ̀ bákan náà a tún máa gbé ibà o, lẹ́kọ̀ọ̀kan. Antioxidant ni, antibacterial ni, even anti-inflammatory gan lewé ọ̀gẹ̀dẹ̀. Bákan náà, ewé ọ̀gẹ̀dẹ̀ tún dáa láti máa gbógun ti àìsàn ara. Kì í jẹ́ kí èèyàn bá mú bíi tíì lẹ́kọ̀ọ̀kan, kò ní jẹ́ kí èèyàn ṣàìsàn, torí ó tún ní allantoin nínú, èyí tó jẹ́ pé ó máa ń jẹ́ kí ìlera kó yá ní kọ́mọ́nkóbó. Ewé ọ̀gẹ̀dẹ̀ tún dára fún tọ́fun bá ń dùnyàn. Béèyàn bá mu tíì tán fi ewé ọ̀gẹ̀dẹ̀ ṣe bí àgbo ewé ọ̀gẹ̀dẹ̀, ọ̀fun tó ń dùnyàn yóò lọ ní kíákíá. Ṣé wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ewé ọ̀gẹ̀dẹ̀ tún wà fún. Ó tún wá dáa tí èèyàn bá tún wá mú ewé ọ̀gẹ̀dẹ̀ lẹ́yìn tí èèyàn bá ti ṣàn dáadáa, tí wọ́n bá fi ráàpù oúnjẹ, bóyá bá yín lẹ fi ráàpù àbẹ́ fi sórí plate kẹ́ tó bẹ̀bà sí ni àbí kẹ́ tó bu ráìsì sí ni o. Torí pé gbogbo àwọn èròjà tá à ń wí tí heat bá ti kàn, ó máa tún sínú oúnjẹ yẹn. Oúnjẹ yẹn á tún ní nǹkan tó tún ń ṣara lóore lẹ́yìn nǹkan tá fẹ́ àǹfààní tá fẹ́ gbà lára oúnjẹ fúnra rẹ̀. Á dẹ̀ tún fi òórùn tó tún dáa, á tún fi kún. Èyí tó gbẹ̀yìn bẹ́ẹ̀ náà ni wípé, ǹjẹ́ mọ̀ pé ewé ọ̀gẹ̀dẹ̀ yìí a máa mú ọrọ̀ àti àlùbáríkà àti ojú rere wá fún èèyàn. Wọ́n lè ṣe máa rí nígbà míì táwọn èèyàn máa fi ewé ọ̀gẹ̀dẹ̀ tán máa fi sí ẹnu ọ̀nà ilé wọn, àbí kán fi ṣe decoration, kán fi sílé wọn, torí pé spiritually nìyẹn o, agbo ni o, wípé ewé ọ̀gẹ̀dẹ̀ a máa mú prosperity àti good life àti good luck wá fáwọn èèyàn. Tó kò ní jù báyìí lọ lórí ìlera pípé lónìí. A ní ṣàìsàn, àìsàn ò sì ní ṣe wá. Ẹ darapọ̀ mọ́ wa, kẹ́ ẹ bá wa dá sí ètò wa, ẹ bá wa pín fọ́nrán yìí kí ìlera lè jẹ́ ti gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ó dìgbà kan náà, ire o.